أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله kí Ọlọ́run àsìtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad lẹ́yìn mọ́ kí gbogbo ẹ̀yàn àlùfáà wá káàkiri gbogbo ayé, gbogbo ẹ̀yàn àlùfáà yányán kẹ́ẹ̀dó tọ́lọ́run tànábì, ẹ̀yàn àlùfáà tó dódó, àkí ẹ̀yàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì náà, àkí gbogbo ayé yányán pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́, gbogbo àfáà l'Ógbómọ̀ṣọ́, àwọn àyímọ̀ gbogbo yín la kí Ọlọ́run ní jẹ́ ṣubú lànà Muhammad Ọlọ́run, gbogbo kìrìsìtẹ́nì l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run ní jẹ́ ṣubú, kárí gbogbo àwọn oníṣẹ̀ṣe kárí gbogbo wa náà la máa jọ ṣàdúrà fúnra wa, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlànà Muhammad. Mo kí ọba wa Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ the third, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún ọba wa, kí adé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ẹ̀sìn ọba ó jẹ́ kó pẹ́. Mo ṣe kábíyèsí àkọ́kọ́, mo kí kábíyèsí wa lórí fídíò kan tí mo rí nígbà tí bàbá ń sọ wípé protest l'Ógbómọ̀ṣọ́, tí wọ́n ń bẹ àwọn ọmọ ìlú pé kí wọ́n jọ kí wọ́n yọ̀ǹda protest yẹn ká má join. Bàbá wa mú àwọn ẹ̀rí wá, ẹlòmíín tí ẹ̀ ń wò pé bóyá bàbá ẹ má join ìjọba náà. Bàbá ti ní àwọn pọ́jẹ́tì l'Ógbómọ̀ṣọ́ fún ìtẹ̀síwájú ìlú, fún project 25 years tí wọ́n fẹ́ ṣe, tí wọ́n fẹ́ tòlú ṣe. Àwọn tí wọ́n dẹ̀ fẹ́ ṣe, tí wọ́n iṣẹ́ yẹn ti bẹ̀rẹ̀, àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ti wà nílùú. Bàbá wa sọ fún wọn pé kẹ́ má lọ mọ́ rí Ògbómọ̀ṣọ́ bíi pé ìlú pé violence ní nǹkan kan ṣẹlẹ̀. So káwọn tó fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ tún lù ṣe ọmọ wù ìlú ìgbà tí àwọn olè mọ́ ti ń ṣẹlẹ̀. Ó ní wọ́n ṣe bẹ gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kí wọ́n yọ̀ǹda protest yẹn, kí wọ́n ṣe in peaceful, kájẹ́ kálàáfíà jọba. Wa kábíyèsí Ọlọ́run ní jó burú fún yín, wa Ghandi Afọlábí ọlọ́gbọ́ pẹ̀lú orí àgàtẹ̀ wa yẹn ní jábọ́ láíláí ọlànà Muhammad Ọlọ́run. Mo kí Alhaji wa Subair Lobanika Mutaofik, mo kí yín ẹ kú àjàbọ́, Ọlọ́run ní jẹ́ kí ní rógun ọ̀ràn, wọn ní dáràn sí lọ́rùn, ẹni ò sì ní dá sí lọ́rùn ọlànà Muhammad. Mo rí fídíò kan àkọ́kọ́ sẹ́rí àwọn tí Ọlọ́run ti fi ọ̀rọ̀ tí ní Ọlọ́run ti tàn ìmọ́lẹ̀ wọn nínú àwọn àlùfáà. Àwọn kọ̀ọ̀kan bẹ tí a máa ń wo àwọn àfáà yòókù bígbà tí wọ́n yìí ṣe levels wa mọ́. Ẹ yá rántí pé gbogbo ẹni tó bá pè sọ̀rọ̀ lénìí kì í ṣe pé òun nìkan ló mọ̀rọ̀ sọ o. Kánrin èèyàn ń bẹ tí ń jẹ́ ìjà àfáà tí wọ́n mọ wá sí ṣe nínú ayé tọ́lọ́run tí ì pè wọ́n sí gbangba. Àwa tí Ọlọ́run bá ti wá pè wá sí gbangba, ẹ mọ̀ jà mọ́ ríra wígbà tí àwa nìkan la mọ̀ ṣe mọ́. Kánrin yẹn ló kéwú, kánrin yẹn ló ti dá àfáà nínú ayé tí já sí pé Ọlọ́run mọ̀ wọ́n ju ayé gan lọ. Ayé ò kàn mọ̀ wọ́n ni, wọ́n dá àfáà déwájú Ọlọ́run tí ayé ò sì mọ̀ pa àfáà ni wọ́n. Àwọn kan decide pé àwọn ò fẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nínú àwọn ìjà àfáà. So àwa tá bá ti wá wà níta, tá bá ti ń sọ̀rọ̀, ẹ mọ̀ jà máa rí àwọn èèyàn yòókù bí ìgbà tí wọ́n mọ̀ nǹkan kan. Mo gbọ́rọ̀ lẹ́nu àfáà kan, mi ní dákọ̀ àfáà náà, wípé àwọn kan ń bẹ táwọn lè fún lésì torí wọn ò nímọ̀. Ta ni ò nímọ̀? Ìbá nímọ̀ jura wa lọ ni. Gbogbo ẹni tó bá ti lè jáde tó bá ti sọ̀rọ̀, ìmọ̀ kan ló fi sọ̀rọ̀ yẹn, a lè nímọ̀ jura wa lọ. Ẹni tí ó kọ̀wé, ẹni tí ó kéwú tó kàwé, ìmọ̀ ló náà ní o. Ẹni tí ó kàwé tí ó kéwú tó kọ́ṣẹ́, ìmọ̀ kan ló náà ní. So pé bóyá àwọn kan bẹ wọn ò nímọ̀, a lè fún wọn lésì, kò sẹ́ni tí ò nímọ̀, a mọ̀ ní jura wa lọ ni. Wọ́rọ̀ fáwọn abádọ̀kun alábá darajat.
a mọ̀ ní nǹkan jura wa lọ Ọlọ́run gan ti sọ pé a mọ̀ gbé nǹkan jura wa ju ṣe àná Muhammad sallallahu alaihi wasallam síbó oníṣòwò nǹkan lọ́lọ́run rán wá sáyé ni àwọn ànábì pọ̀ tọ́lọ́run rán wá sáyé ṣùgbọ́n lòun fún ní kálukú lọ́lá tiẹ̀ kò sẹ́ni tọ́lọ́run fún kò sẹ́ni tó wà láyé tó ya òpònú àwa tá a sì wà lókè léni tá a wà ń ta léni lánàá ayé ò mọ̀ wá lánàá àánà ti dàáfà ti pẹ́ táyé ò mẹlòmíì ẹni tó sọ pé gbogbo àwọn tó wọn ẹlòmíì nínú jẹ́ àfààní social media láyé fi mọ̀ wọn social media irú wa náà nísìn ká má parọ́ tẹ́lẹ̀ ṣe tí bá ibi tí mo bá wà nìkan ni wọ́n ti mọ̀ mí ṣùgbọ́n èyí tí mo ń ṣe nísìn yóò jẹ́ kẹlòmíì ẹ mọ́sẹ́ rí ẹ wọ́n jà máa parọ́ káwọn máa múra wa ṣeré mọ́ èèyàn ń sọ̀rọ̀ sí social media tọ́kùwọ̀ náà láyé fi mọ̀ ọ́ wọ́n sọ pé àwọn kan ti ń sọ̀rọ̀ síbẹ̀ náà fẹ́ hàn ni ẹ̀yin náà ibi kíní kan lẹ́yìn náà fi hàn àwọn ọ̀rọ̀ kan lẹ́yìn náà fi hàn nú ayé àwọn ọ̀rọ̀ kan lẹ́yìn náà dá sí tẹ́ gbé social media wọ́n àtẹ́yìn náà mọ ẹ̀ bàtẹ́ fẹ́ dá sí wọ́n àtẹ́ nìkan gbé kámẹ́rà sí lójú gbogbo àwọn tó bá ti ń sọ̀rọ̀ tani kan gbé fóònù sọ̀rọ̀ lójú báyìí àwa náà fẹ́ jẹ́ ká yóò rí pa fẹ́ sọ̀rọ̀ ni kí wọ́n sì rí kún lè bá benefit ni gbogbo àwọn ayé tá a wà nísìnyí ó ti dáyé pé ibi tí wọ́n bá ti gbé ọ̀rọ̀ wá ni ká ti gbé fún wọn àwa ń jáde nísìnyí ipe òkè o Ìmáàmù Ògbómọ̀ṣọ́ o ọ̀rọ̀ social media ni a ti rí bẹ̀ láti máa fúnra wa lésì so ọ̀rọ̀ tó bá ti lè post social media ẹ lè expect kẹ́nìkan mọ́ á pè ń kọ̀rọ̀ pé bò ní ara o ó dé tó bá ti ẹ pẹ́ nìyẹn àwọn tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yẹn ń kọ́ so àwọn tó wọn bá ti ní ká hàn lé nínú àwọn àfa àwọn àgbààgbà àfa ẹ sì já rántí pé kò sí nǹkan kan tó lọ títí àwọn kan ní bẹ́ńbẹ̀ lánàá ẹ̀yìn kan wà níbẹ̀ lé ní nìyẹn tó bá dọ̀la yóò kàn lómi kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe kò sí bẹ́ẹ̀ ti fẹ́ mọ̀ sọ tó bá ti fẹ́ gba tiyín tó gbogbo ntẹ́yìn náà ń ṣe náà lórí láìní náà kọ́ lọ jẹ́ ẹ̀tọ́ àìmọye ntẹ́yìn náà jẹ́ pé torí owó ṣe ni tẹ́ torí owó sọ tí wọ́n gbowó fún yín tẹ́ pọ̀rọ̀ tẹ́ sọ lánàá ẹ̀ tó change ẹ̀ léni asámọ àwọn àfa kan ní ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí tí wọ́n dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ online nígbà tí wọ́n dá sí àwọn tí wọ́n wá dá sí ní wrong way wọ́n báàkì Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn tí wọ́n wá jẹ́ opponent wá pè wọ́n pé èèyàn máa ń wádìí ọ̀rọ̀ ni ṣèwádìí ọ̀rọ̀ yìí wọ́n wá correct wọn pé báyìí lọ́rọ̀ ti jẹ́ wọ́n pè wọ́n gbogbo conversation wọn gbogbo ẹ̀ làwọn náà gbọ́ tí wọ́n pè wọ́n àáfàá sì ní àwọn ọmọ bó ti rí nìyẹn àáfàá sì tún jáde padà pé ẹ má bínú àmọ̀gbọ́nà ti rí nìyẹn o ṣùgbọ́n ayọ̀ ẹ ṣé ó bá ti yẹ kẹ́ ẹ ṣe ẹni tí mọ̀ ń bá tọ́ sí ẹgbẹ́ fún ìmọ̀ ẹgbẹ́ mọ̀ fún nígbò tó yá àáfàá yìí bákan náà òun náà tún ni wọ́n gbọ́ pé wọ́n lọ kó sẹ̀mú fún wọn máa ń kó sẹ̀mú fún wọn tán wọ́n invite wọn wọ́n tún change ọ̀rọ̀ padà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú ọba so ẹ sọ fún mi gbogbo wa kò sẹ́ni tó rí ẹ̀ kú ẹ sọ fún wa kílẹ̀ yìí náà fi ń ṣe yùn ṣùgbọ́n a ti wo láwùgbọ́ àwọn nǹkan tẹ́ ẹ ṣe dáadáa ní ẹ̀kí ń dákọ̀ wọn wàláì mo láì àánú àwọn àfa tí mo gba tiẹ̀ jù láyé tí mo tún gba tiẹ̀ lọ́ta ní zaman ìta wà yìí náà bá wà láfa yẹn ń dákọ̀ wọn ń sì fẹ́ dákọ̀ wọn ṣùgbọ́n ẹ má jà máa rò pé àwọn kan bẹ tí wọn ò jẹ́ nǹkan kan àwọn kan bẹ jásí pé ń bá sọ̀rọ̀ ẹ lè rọrùn rọ wọn àìmọye gbà tí kẹ́ńkẹ́ń èèrà lè gbé irin ṣubú àwọn kan bẹ wọ́n lè jọmọ ní tòótọ́ àmọ́ níwájú Ọlọ́run wọ́n lè ju ẹ̀yin tẹ́ ẹ wúra yín lẹ́yìn Ọlọ́run gan lọ níwájú Ọlọ́run wọ́n lè jù yín lọ níwájú Ọlọ́run kò sẹ́ni tí ò lè dá sọ̀rọ̀ kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ lọ́gbà tí ó bá ti mọ tí ó dá sí ìtí mò ń sọ nísìnyí kẹ́nìkan ní ìnímọ̀ ṣé ìtí mò ń sọ kì í ṣe mọ̀ gbọ́dọ̀ kọ́ ni kéèyàn fáyà náà bó bá fáyà náà tó fáyà náà ṣé ò ní tú ni iṣẹ́ lábáwá wà ní kéèyàn bá fáyà àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ yìí sí lárúbáwá gbogbo àwọn tó sì fẹ́ bá sọ̀rọ̀ kọ́ gbogbo wọn kọ́ làáfà gbogbo wọn kọ́ mùsùlùmí gbogbo ayé ni so Yorùbá ni wá so bẹ́ẹ̀ bá kéwù àìwá kéwù yẹn ò ní pẹ́ ẹni tó fẹ́ sọ̀rọ̀ onímọ̀ pé bóyá àwọn onímọ̀ kọ́ nù rárá kí mo ti dúró kẹ́wàá ní mi ìnímọ̀ náà ó lè ní jù mí lọ kó tún láwọn ọmọ kan tí mo tún mọ̀ gan tí wò ní lè mọ̀ so àwa àfà tábà wà online tábà sọ̀rọ̀ ẹ má jà máa wọ ẹnìkan pípẹ́ àwọn kan ò ní mọ̀ àwọn kan bíi tá a lè fún lé sí no ẹni tí ó bá yẹ pé kéyí ẹsìn mọ́ wò pé nìkan fẹ́ tara yín pé àwọn fẹ́ tara wa hàn ni ẹjẹ́ wọn tara yín hàn ara àwọn kan lẹ́yìn náà ti fi hàn ẹ̀dá kan ò lè dá dìde àfikọ́ wá wàsílà àwọn kan ní ó jẹ́ wàsílà fún kò possible ẹ̀dá kan kò lè dá kinní kan ṣe láyé kó dá òkè gùn èèyàn kan ní ó fi ṣe àkàgùn
àkàsọ̀ síbi tí ń lọ ká má rẹ nìkan pẹ́ nìkan ò jámọ́ nǹkan kan nú ayé kò sẹ́ni tí ò jẹ́ nǹkan kan láyé kò sóńtàn tọ́lọ́run dá tó wá wà useless wèrè tó ń lọ títì yẹn ó ní làákàyè tiẹ̀ sẹ́ni tó wà useless nínú ayé so dédé àwọn tọ́lọ́run bá ti fún ní ọ̀rọ̀ sọ tá a bá ń jáde sí online ẹ jẹ́ á mọ̀ wo àwọn tí àwọn kọ̀ọ̀kan náà gbígbà tí wọn ò jẹ́ nǹkan kan mọ́ ìjáde yíyé wa sá online náà tá à ń sọ̀rọ̀ táyé ń gbà lọ́wọ́ wa ìyẹn náà ò sọ wá dẹni ọlọ́run táwọn la pé jù níwájú ọlọ́run àǹfààní la rí opportunity la rí káàrin yẹn ni wọ́n mọ̀rọ̀ sọ lọ́run láì gan táyé ò fẹ́ ayé ò gba tiwọn ṣùgbọ́n gbogbo oníkálukú ló lásìkò tiẹ̀ tá a fún un àsìkò tí ń lẹ̀ ń lò lọ́wọ́ ọlọ́run sì ní jẹ́ jábọ́ kò sí ní bàjẹ́ kò sí ní tán láéláé ọlọ́run Muhammad kọ́dà bàbá tún ń lò tán àmọ́ inú tún máa ń lò lọ ni àwọn ò ní gbàdúrà kẹ́tì níwájú ṣubú àmọ́ ẹ má gbàdúrà kẹlòmínà má dìde ẹlòmíì lè máa sọ̀rọ̀ kí n ti ń sọ mọ́ dénú ẹ̀ pé àwọn tí ń bẹ lẹ́yìn wa àfẹ́ kí wọ́n ibi tí wọn náà wà ọ̀fẹ́ kú a sì ní kẹ́ kú mbẹ́ ẹ̀ sì ní jáwọ́ pẹ̀lú gbogbo ẹni tá a yàn àfa àtẹ wà tọ́lọ́run ti gbé dìde tó fẹnu sọ̀rọ̀ látọ̀dọ̀ bàbá wa àgbà bàbá àfa wa àbá ọ̀tẹ́ ọlọ́run ní jẹ́ jábọ́ bàbá wa ṣé ó làbíbù ìjọba ọlọ́run ní jẹ́ jábọ́ àbá albaris gbogbo ẹ̀yin àfa àti ẹjẹ́ lẹ́sánù gbogbo àgbàlagbà nù lé torí pé lẹ́sánù lẹ́yìn jẹ́ ọlọ́run ní jẹ́ ṣubú ẹ̀ sì ní jábọ́ lÓgbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin àfa lÓgbómọ̀ṣọ́ tẹ́jẹ́ lẹ́sánù ẹ̀ ní jábọ́ ẹ̀ ní ṣubú ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run. náà Imam Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ kan ó yẹ kí èmi fẹ́ play fídíò lọ títí àmọ́ ń gbà jẹ́ pé gbogbo yẹn ló ti rí fídíò yẹn tí bá ti sọ yóò mọ̀ yé wa Imam wa ń sọ wá sí lórí pé ẹlòmíín sẹ́rí ọ̀rọ̀ kan máa ń dùn mí èyí wá jẹ́ kó yé wa pé Imam gan mo ò tọ́ báwọn sáfà ní sá Imam wa ní gbogbo ẹ wá lọ sọ wà sí wàlímọ̀ kan ni ẹ wá ní ẹ̀yin ìyá o gbogbo ọmọ yín tó bá kàlù Kùránì tó bá ṣe wàlímọ̀ kò tí ì dàáfà o yóò yà mọ́. nẹ́tíwọ́ọ̀kì yẹn ló sá lọ ẹ dákun tó lọ lọ́hùn sáfíìsì yẹn ò fẹ́ dáa mo dẹ̀ gbọ́dọ̀ ṣe láìpẹ́ yìí láàárọ̀ yìí so ẹ wá ní gbogbo àwọn tó bá ṣe wàlímọ̀ Kùránì tó bá lóun fẹ́ dàáfà òun fẹ́ máa ṣàfà yóò máa parọ́ ni yóò máa jalè ni torí kò ì dàáfà kọ́dà gan tó sọ́de pé ẹni tó wá tó ṣe sànàwí tó bá lóun fẹ́ jókòó jáfà tó bá jókòó jáfà yóò máa parọ́ fáwọn jàmáà ni kì í dàáfà àfi kí wọn tó ṣẹ̀ṣẹ̀ lọ yunifásitì kéwú kó tó dàáfà la ilaha illallah ẹsẹ̀ ẹ̀mọ́ tí ń jẹ́ jáfà báyìí ṣé kéwú lèyàn fi dàáfà mọ́mọ́ ò dẹ́ sọ kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá àti rárá ni pé bí yóò bá ti lọ yunifásitì kó lọ sí àsíá rí gbogbo àwọn tí wọ́n ṣe ṣàádà yẹn wọn yìí sáfà tí wọ́n lọ gba ṣàádà ìdàdíyà àti sànàwí so wọn kì í sáfà so ṣé gbogbo àfà tí ń gbé Nàìjíríà gbogbo wọn ni wọ́n lọ yunifásitì ẹ̀yin gan ẹ̀dá tí ń jẹ́jà àfàmù ṣé kí wọ́n fi ń dá àfà sà bí a kò yé yín mọ́mù tọ́lẹ́à kò yé yín ọ̀tọ̀ ní jáfà ọ̀tọ̀ ní kéwù ẹ̀yẹ́ kí n fún láwọn àfà Maulana Sheikh Salati Nda Salati yunifásitì kéwù ni wọ́n lọ kó tó dá àfà ẹ jẹ́ kó yé mi ẹ bá mi bí mọ́mù léèrè yunifásitì ibo ni wọ́n lọ ibo ni wọ́n ti ṣe jámì àwọn bẹ́ẹ̀ wò mọ̀ bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi yunifásitì wọn ni wọ́n lọ kó tó dá àfà bí wọ́n ti ṣe jámì àwọn kó tó dá àfà ọ̀rọ̀ Sheikh Adam Abdullahi Al-Alori gan yunifásitì jámì àwọn ni wọ́n lọ kó tó dá àfà bàbá wa Sheikh Uzasi Zambo ọ̀gá níjà oníwàásí àgbáyé ní ọlọ́ba àfọ̀rún kẹwọn yunifásitì wọn lọ bí wọ́n ti ṣe jámíà kó tó dá àfà àwọn yẹn ti wá lọ àánú wọn kánrin bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n láyé lé ní tá a mọ̀ láàfà tí wọ́n dùn yín lọ ìmáàmù níjà àfà so ó fi hàn pé yín gan ókè yín gan tẹ̀ ń sọ̀rọ̀ jámíà ibo lẹ ti jámíà yín
yunifásitì wo lẹ lọ ẹ lọ yunifásitì ìwé nísìn dókítà tẹ́ ń pẹ́ra yín ṣèbí tí ìwé ni so definitely ẹ ti yẹ láàfáà nìyẹn ẹ wá ń sọ nísìn ẹ wá ń sọ àwọn kan náà sí Allahu Akbar àwọn tọrọ òye ìjà àfà lẹ wá sọ di kéwú dádúró ara irinṣẹ́ àfáà ní kéwú àfáà ara irinṣẹ́ ìjà àfáà ní kéwú. àwọn bàbá wa ní Ìlọrin tí wọ́n ti lọ bàbá wa àwọn bàbá wa ṣáàdájọ́ àlùfáà ńlá àwọn bẹ́lá lọ́mọ ọlọ́run jẹ́ mi wọ́n gùn àwọn bàbá wa àfáà àwọn ẹlẹ́hàá gbogbo àwọn àlùfáà tí wọ́n pọ̀ káàkiri gbogbo ayé lábẹ́kúta jámíà ẹ̀bùn wọn sí jámíà tó tó dáàfà sẹ́rí gbogbo ọ̀tẹ́ yóò bá sọ má wo ipò tó wà kó tó sọ̀rọ̀ ọ̀rọ̀ ni kó kọ́kọ́ ronú síná pọ̀rọ̀ tí fẹ́ sọ yìí tó bá bọ́ síta nu ayé etí wo làwọn ayé ò fi gbọ́ àwọn afá ń bẹfá tí wọ́n ṣe ń wóróworó báwa ti ń ṣe wóróworó yìí torí pé gbogbo ìṣòwò ṣe lẹ́jọ́ báwa ti ń rojọ́ yìí tí wọ́n já àfá yẹn ókè inú àwọn tí wọ́n ń bẹ láyé tí mò ń sọ tí wọ́n dá àfá táà sì rí pé wọ́n lọ jámíà kan tí ẹnu wọn sì tọrọ nu ayé àbáwọ̀ ọ̀tẹ́ bàbá bí wọ́n ṣe jámíà gbogbo ẹmu lè fi sọ bẹ́ẹ̀ bá gbé ẹsẹ̀ tẹ́ ìmọ̀ ẹ̀ lè bá àbọ̀ ọ̀tẹ̀ astagfirullah ọlọ́run nìkan ló mọ déédéé o bí wọ́n ṣe jámíà wọn. Mùlánà Sheikh Muhammad Jamiu Ayatollah àmì ọlọ́run Zanusi Nzunusi jámíà wo láti kékeré ní àfáà yìí ti dàfà kékeré wọ́n ti dàfà ṣé jámíà àmì ọlọ́run kékeré ni wọ́n ti di àfà àgbàfà jámíà bí wọ́n ṣe jámíà níbo ni wọ́n ti jámíà so èèyàn tí ò bá ti wá lọ yunifásitì kéwù kò dàáfà ìjà àfà yìí sọ̀rọ̀ kéwù kọ́dà o lè kéwù kọ́lọ́ o máa ń pè ọ́ la kọ́ máa ń pè ọ́ kọ́ máa ń fẹ̀nu ẹ̀ sọ̀rọ̀ kọ́ máa ń pè ọ́ láàfà ẹ̀yin náà tẹ́ di máàmù nígbà wọn fẹ́ fún yín ní oyè máàmù yẹn ṣé sàtífíkẹ́tì jámíà wọn bèèrè lọ́wọ́ yín ni tẹ́fẹ́ ìmáàmù tẹ́ wà ń bẹ́ náà tí ìsìpáyé yín ni tí ìsẹ̀ ẹ̀ sáyé yín náà tọ́lọ́run sì padà gba ẹ̀ tó lẹ́tọ́ ẹ̀ ṣé jámíà lẹ lọ nígbà tí wọ́n pò sàtífíkẹ́tì jámíà náà pa lọ́wọ́ yín èèyàn tó bá lọ yunifásitì nígbà bá nìyẹn tí wọ́n sì pa yunifásitì kéwú tó bá wá parí ẹ sọ iye iléeṣẹ́ tó wà Nàìjíríà yìí tó jásí pé sàtífíkẹ́tì kéwú ni wọ́n fi ń wọ̀ ẹ wá sọ iye ilé kéwú tó lè san owó ẹni tó parí jámíà tó lọ ṣe jámíà tó lọ yunifásitì ilé tó jọ sanwó wọn tí wọ́n sì enjoy ara wọn. ẹ wá sọ yunifásitì tó jẹ́ ti school tó já sí pé tó o bá kàwé kó o kọ yunifásitì tó kàn lọ ṣe jámíà lásán tó lọ kéwu jámíà lásán tó ti lè ríṣẹ́ ní Nàìjíríà yìí sọ fún wa gbogbo most of àwọn tó ń lọ ṣe jámíà ní Saudi náà ìbò lè ní wọ́n fi padà ń jà tó lè kọ́ lẹ́fí ń jà ni ẹlòmíì náà lọ́n ṣe jámíà yẹn kò lọ ṣe torí pé kí ó tó fẹ́ kí kọ́ lọ́ ó lè lọ́ọ́ wojú lẹ̀ tó bá parí tán kó lè máa fi jalè ni kò sí nǹkan kan bí jámíà náà lẹ ké jámíà náà lẹ ń lọ tẹ́ ń lọ Saudi tẹ́ ń lọ Asia rí lẹ́dẹ́ lẹ bá sí àwọn lẹ́fẹ́ máa bá sí àwọn ọlọ́run bá jẹ́ àwọn tí wọ́n ti lọ àwọn tí wọ́n fi ẹ̀mí ṣẹ̀sìn àwọn tí wọ́n fi gbogbo tí wọ́n ní tí wọ́n fi ṣe ìsìlámù gbogbo kéwú tí wọ́n kẹlẹ̀ ní òwúlò mọ́ ibi jámíà náà ni gbogbo tó bá sì lè gbogbo ìmọ̀ tó bá ti ń jẹ́ ìmọ̀ àmọ̀jù ìmọ̀ yóò padà di mọ̀ ṣe tọ́ọ̀nì ni. so tí ẹ bá sọ̀rọ̀ ẹ lọ ìtí ń jẹ́ ìjà àfa ẹ̀ dá ìjà àfa mọ́ o so gbogbo àwọn tí wọ́n ń jẹ́ ìjà àfa lẹ́nìí tí Ọlọ́run pè wọ́n láàfà tọ́lọ́run pè wọ́n láàfà ṣé jámíà ni wọ́n lọ ṣe torí ayé àwọn yóò máa wí náà wọ́n ní mọ́mù yẹn tọ́rọ̀ ti ń sọ wọ́n fi láìkẹ́ ọ̀rọ̀ olówó àná ọ̀tẹ́ sọ yẹn tẹ́wá ní tó bá lọ yunifásitì ẹ tó bá sì lọ tó bá gba ṣáádà ẹ̀ sànàwí tó bá yunifásitì
ẹ mọ́ pè láàfà torí pé bá irọ́ ni ó mọ̀ pa irọ́ ni ó mọ̀ pa yóò mọ̀ parọ́ ni yóò lè mọ̀ wòkè báyìí yóò lóun rí mọ̀lẹ́ka yóò lóun rí rọ̀ wá níà ẹ̀yin kì í sáfà yẹ torí pé ẹ̀dá ti ń jà fáàmù àrífò àrífò àrífà àwọn àrífò lè má àrífà ẹni bá jẹ́ ni ọlọ́run ni ó dá ti ń jẹ́ ni ọlọ́run mọ̀ so àìdá ìjẹ́ni ọlọ́run yín ò jẹ́ kẹ́ mọ̀ kò jẹ́ kẹ́ mọ̀ pé ọlọ́run kì í fi kéwú pín bẹ́yẹn bá jà fà tó bọ́lọ́run bá pè sọ̀rọ̀ tí ọba kéwú àṣírí kéwú lè padà tú dé àmọ́ àṣírí ìjẹ́ni ọlọ́run ò lè láyé kò lè tú kí ni jẹ́ àfà kí ni jẹ́ àfà ẹ kọ́kọ́ ẹ lọ ìmáàmù ẹ sọ tí ń jẹ́ jáfa fún wa kí là fi ń dá ìjáfa mọ̀ àwọn bá wa lánàá wọn fi kéwú jáfa wọn fi kéwú ìjẹni ọlọ́run yẹnyẹn ni ẹ déwájú wọn ẹ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wọn dá yín lóhùn ẹ déwájú wọn ẹ gbé bùkátà déwájú wọn wọn sì bá yín bíyà rẹ̀ sáànà Muhammad nílé kéwú ni ẹ gbọ́ ni Muhammad tí ó lè kọ́ bí lè ta ṣe yóò lè kà ó sì jọ̀gá fún gbogbo pòfẹ́sọ̀ ayé yanyan bó bá sì yà ẹ̀sìn mọ́ ní súnà ká kọ́ sí ànábì iṣẹ́ ànábì wá dà lára tó gbogbo àwọn tẹ́ẹ̀ tó gbogbo tẹ́ẹ̀ ń wí àwọn tí wọ́n lọ́ọ́ kéwọ́n Saudi tí wọ́n dé tó já sí pé gbogbo tí wọ́n mọ̀ sí ojú pé ká máa sọ pé kíní kan ọ̀dà lọ ìwúlò wo ní bẹ́rẹ̀ àwọn tó lọ́ọ́ kéwọ́n Saudi tí wọ́n dé gbogbo àwọn àfáwà tán dé Saudi lọ́ọ́ kéwọ́n gbogbo wọn ni wọ́n jiyàn láyé sì mọ̀ wọn láàfáà Ṣéù Làbíbù ìjọba jámíà wo ni wọ́n lọ wọ́n ṣe jámíà wọn àfáàsì ni wọ́n lè ti ń travel làwọn ń lọ conference káàkiri gbogbo ayé àìmọye àwọn tí wọ́n kéwú nínú ilé tí wọ́n ò tiẹ̀ ní lọ sí wọ́n ní lọ sí kéwú pé sàkọ́fà wọn ò ní ka sàkọ́fà kankan kéwú lé ni wọ́n ò ké wọ́n sì dàáfà gbogbo kéwú téèyàn bá ké tó bá lọ ṣe àṣìá àríjú bẹ́ẹ̀ lọ tó bá ṣe kídímọ́ fáwọn tí wọ́n jẹjà àfa ó kò complete ìyẹn wọn kí ó kó ìsìn àfa ní sọyàn dẹni ọlọ́run ìmọ̀ sin àwọn ẹni ọlọ́run ìmọ̀ ọlọ́run kó gbà fáwọn ẹni ọlọ́run ó ní kí ó tó kégún fi wúlò bàbá wọn ní kíyìpá àfisọ ọlọ́wọ́ra ọlọ́run jẹ́ àárí wọn pẹ́ ìdìbò wọn ṣe jámì àwọn gbogbo mọ́kàsì ni wọ́n ti parí mọ́kàsì wọ́n ti ṣe ṣàádà sànàwí wọn ṣé o sàṣẹlẹ̀ sànàwí ní gbogbo mọ́kàsì wọ́n ti ṣe wọ́n lè ṣetán wọ́n jẹ́yàn ẹ wá sọ kí ó tẹ́ gbèdéwájú sí Fárúkù tí ò ní tú ẹ sọ kí ó tẹ́ gbèdéwájú oníkìjìpá tí ò ní tú tí ò ní bànà náà wọ́n tún fún wọn kí ó ti tí wọ́n fún wọn jẹ mufti ìmáàmù nìkan lẹ́yìn jẹ́ tí ó gbé ẹ tẹ́ ń wíwúru tẹ́ ìmáàmù nìkan lẹ́jẹ́ tẹ́ gbogbo ẹ̀ tẹ́ ìmáàmù lẹ́jẹ́ tẹ́ wíwúru ìjáfa dà lára ti yín nà àìmọye àwọn tí yóò lọ jámíà tí wọn ti ẹ̀ síbi tẹ́ wà wọn tí wọ́n sọ fọ́nà pé kó ṣe tí ó ṣe lẹ́yìn ó sì máa bí ọlọ́run láàrin ọdún kan tọ́lọ́run ní gbọ́ wọ́n sì jókòó lẹ́ẹ̀kan náà tó ní ọlọ́run ṣe àwọn ìdásàlá ti àlèyémúláyàmẹ́ni amọ́tòláàlè nígbà tí wọ́n ń bẹ láyé ẹ̀gbọ́n tí wọ́n ń pè wọ́n ní àlèyémúláyàmẹ́ni ọlọ́run bó bá ti ṣe lè ní ìfẹ́ mọ́ ọlọ́run sì mọ̀ ṣe jámíà ni wọ́n fi ṣèyún kí ẹ̀ mọ́ ti ń jẹ́jà àfà ni ṣé ẹ sọ di màá rọ́bùkà ni ìjáfa wa di màmá náà o àbí sọ́rfù àbí ìjáfa àṣẹṣọ ìjáfa pé màmá tajwid àbí náà kẹ̀bí abilà ilé mímú gàrà lẹ̀ pé ìjáfa kọjá wérewére ìyẹn lè má kẹ́kọ̀ọ́ dàfà ẹgbàgbé ẹ̀ kọ́ lọ́n ṣe láfa táyọ̀ mọ́ wárí fún àtijọ́ àfáàhùn gbogbo tí ẹ sì lọ dààmú ké tẹ lọ á sì yàrá ìhùn ọlọ́run sì mọ fi mọ́ ọ̀rí àwọn àgbákò àwọn ẹ̀wọ́ ní àwọn ẹni ọlọ́run kí wọ́n fún ní àwọn àgbákò lẹ́hàm kẹ́ ẹ wọlé àwọn ẹni ọlọ́run àwọn tí wọ́n dà fà yẹnyẹn gbogbo tẹ́ ń wí wòrowòro náà láyé fi àwọn tí wọ́n sì ń gbọ́ yín náà àwọn tí wọn ò ní ìmọ̀ ń pa tẹ́ ń sọ ni wọ́n bá ní ìmọ̀ ń pa tẹ́ ń sọ ni ẹ bá ti ń sọmọ sọ fún mi pé kí ni wí ẹ wá lẹ́ni tí ò bá ti èèyàn tí ò bá ti ṣe tí ò bá sì ṣe jámíà kì í sáfà wọ́n wí bẹ́ẹ̀ mọ́ o àwọn kan bẹ wọn ò ṣe jámíà kọ́dà wọn ò ṣe sànàwí kọ́dà wọn ò ṣe ìdádì kankan inú ilé bàbá wọn ti ké wàláhì bẹ́ẹ̀
bẹ́ẹ̀ bá ń wí ara fi kàn wọ́n nìkan máa ń wí mọ́ pẹ̀lú jáfa wọn kì í sóògùn o yìí sọ̀rọ̀ ògùn ọ̀rọ̀ jáfa ni ilẹ̀ ń sọ yìí bó ṣe ròyìn àwọn ní ọlọ́run ni ó láwọn ẹni tòun tó jẹ́ àwọn jáfa àwọn tó jẹ́ àwọn ẹni ọlọ́run àwọn tó jẹ́ àwọn ẹni tòun kì í sàwọn tí wọ́n páyà lórí kinní kan ó sì júwe wọn ó ní ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun allazina amanu wa kanu yattaqun ẹgbọ́ ó ní allazina amanu wa kanu yattaqun lahumul bushra fil hayati dunya wa fil akhirah ó ní la tabdila li kalimatillah la tabdila li kalimatillah kì í ṣe wọ́nranwọ̀nran àwọn tọ́lọ́run bá ń sọ kì í ṣe àwọn oníkéwú gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n tọ́lọ́run pè sọ̀rọ̀ ní gbangba lé ní ìṣe kéwú ni wọ́n fi pè wọ́n sọ̀rọ̀ ní ìjẹ́ ni ọlọ́run ni ó yàtọ̀ àìmọye tó kéwú tó lọ àṣẹ àrí tó lọ gbogbo ẹ̀mọ́ra wọn tọ́lọ́run ò pè sọ̀rọ̀ ọlọ́run sọ́dà àfà ni kò tí ẹ kò já àfà ẹlòmíín bẹ ẹ̀rí lórí ọ̀kà yóò sì máa sọ lárúbáwá pátápátápátápátápátá kò sì kéwú ó sì kéwú àmọ́ kò yẹ sáfà báwa náà ti ra kéré mọ́ àti kírun mo ti kírun fún ẹni tí ó lọ àṣẹ àrí lọ kéwú láìmọ̀ ìgbà àwọn ẹ̀sìn lọ àṣẹ àrí àlọ jámíà kankan a sì ṣe útúbà fún ó sì tún pa ó ní oníwàlá jámíà òun ti pa láṣẹ àrí kò sì sáfà ń wá ṣèjọba káàkiri ni ní tí ò bá yé yín ẹ máa lọ bèèrè lọ́wọ́ àwọn tó yé ìjáfà kú wọnranwọnran ìjáfà kì í ṣe ibú tẹ́ ń sọ̀hún gbogbo àwọn ṣó làbí ibú tẹ́ ń rí gbogbo àwọn Ìmámù Ọ̀fà àfisọ lọ́wọ́ ibo wọn ti jámíà wọn kí lẹ̀ sí ẹ̀ ń wí wòrowòro tẹ̀ ń wí ẹ̀yin náà dẹ̀ jọ jámíà wo lẹ ti jámíà yín sàgé jámíà yín tẹ̀ lọ sí dókítà tẹ̀sí ń pẹ̀lú ayín ṣé dókítà ké wà bí ti wè ní sọ́jọ́ra wọn ni ẹlẹ́lọ dókítà ní ìwé lẹ́lọ sí ìwé ni ṣé ìmáàmù tó bá ti ń sọ àwọn ọ̀rọ̀ tí ò sí àmọ́ fún ilé sí ìyà kò sáyè ẹ bá sọ bí ẹni tó wà wí ni òun náà fẹ́ hàn ní ẹ̀jẹ̀ ahàn ni wọ́n ṣe wọ́n fẹ́ parẹ́ ni ṣé kí wọ́n fẹ́ parẹ́ ni nígbà tó ní kí wọ́n hàn ṣé kí wọ́n fẹ́ parẹ́ wọ́n tó wà fẹ́ hàn kọ́ parẹ́ ńgbà wọn tó wà ní kó lè bá hàn ní wọ́n máa ṣiṣẹ́ kó lè bá parẹ́ ńgbà wọn kọ́ parẹ́ máyé la ṣùgbọ́n táwọn wí nísìnyí tó jẹ́ fáàtì nísìnyí àwọn tí wọ́n létí inú wọn ó gbọ́ àwọn tí wọ́n sì já sí pé n ti ń bẹnu wọn náà ní pé asáláàkì ẹni yìí o aláàkì ìmáàmù yìí nìkan ò ní jẹ́ kí wọ́n gbọ́ fact. ẹ sọ̀rọ̀ ẹ̀yin nìkan náà lẹ́mọ̀ sọ pé àsàlátù àwọn tó ń sàlátù ń bá àwọn ìyàwó wọn bá àwọn ìyàwó wọn bá àwọn ìyàwó sùn àwọn ìyàwó níyàwó sùn ṣe é ká wọn mọ́ bẹ́ẹ̀ ni. ليس الخبر كالمعينة أو ليس الخبر كالإنيان gbogbo tí yẹn bá ń gbọ́ tó fojú rí ọlọ́run ní kó lọ kó má bá wọn ṣe wọn náà gbìyànjú kó fojú rí ni kó tó máa wí ìdá ń sọ nísìnyí mo fojú rí pé sọ ni èmi ń wí fúnra mi wọn sọ pé mọ́mù sọ báyìí mo rí tẹ́ ẹ sọ pé àwọn asàlátù wọn báyàwó àwọn èèyàn sùn ṣé wọ́n ti báyàwó tí yín náà sùn ni àbí àyàtà ni wọ́n báyàwó ẹ̀sùn àyàwó ni wá gbogbo ẹni lẹ́jọ́ níwájú ọlọ́run ẹni wájú ọlọ́run ẹ̀ jẹ́jọ́ wàláì làásì gbogbo tẹ́ ẹ̀ ń wí tójú yín gbogbo tójú yín tẹ́ ẹ̀ ń wí tójú yín ò tóun níwájú ọlọ́run ẹ̀ ti jẹ́jọ́ ẹ gbà pé ọ̀rọ̀ pé ìmáàmù kan ò sí ńbẹ̀ tí wọ́n sọ pé níwájú ìmáàmù kan yóò wà jẹ́ náà tó bá ti kálẹ̀ ní kó bá yóò tó ọ̀tọ̀ sọ fún yín. àwọn tí wọ́n lọ́wọ́ ó ta ọ̀bẹ́láṣí látà tí wọ́n lọ́wọ́ ó ta agbòhùn sí lérí gan ìmáàmù sínú wọn àwọn làdáàní ni ìgbé nígbà tí òòrùn bá ń kan àtàrí tí ọpọlọ wa bá ń sọ torí wá ń dán gbọnrin tọ́lọ̀ ń kọ ojú òòrùn sí kó wá ní ọjọ́ tá à ń wí ọlọ́run làzáàní nìkan lọ́run sí bòjì borí wọn kò dákọ̀ ìmáàmù náà lè wá jẹ gbogbo ẹ̀ wá yóò wá gbádùn mọ́ ẹlẹ́ẹ̀kọ́ jẹ́ ìmáàmù ni ẹ máa wí wórówóró ọba ẹ máa ní àwọn kan bẹ tẹ́lẹ̀ gbọ́rọ̀ wọn rárá ẹ fẹ́ gbọ́ ni
ìjẹ́ ìmáàmù bẹ́ẹ̀ bá jẹ́ ìmáàmù bíi kan àwọn tá à ń sọ ènìyàn làwọn náà láwọn ibi tá a wà bá ti jókòó yìí náà aláwọn tá à ń ṣàdúrà fún tí wọ́n dúpẹ́ fún lọ́dọ̀ Ọlọ́run wallahi tallahi ìwọ tó bá ní àwọn kan bẹ wọn ò ní mọ̀ gbọ́ tó bí náà bá ó lè ní jù mí lọ ó lè má mọ́ Ọlọ́run tó mi gbogbo mọ̀tá lọ mọ́ náà ká ló bá mọ́ Ọlọ́run ni àlọ́ kí ó láṣẹ àrí àlọ́ kí ó ń kẹ́ni ká lè bá mọ́ Ọlọ́run ni so ìmọ̀ tó bá ti mọ̀ tó bá ti mọ Ọlọ́run ó nímọ̀ náà nu nígbà tó ní fáárì fún ní kọ́bùlá tábùdù lójúmọ́ wọ́n mọ̀ káàkiri pé fáárì fún ní ẹ̀mọ̀ mi kẹ́ tó sìn mí la fi ń wọ́n mọ̀ káàkiri kálíbà mọ́ Ọlọ́run so ó lè nímọ̀ jùmọ̀ lọ́kọ́ mọ́ mọ́ Ọlọ́run tó mi nà ó mo mọ́ Ọlọ́run tó ní mí mo mọ́ tó fẹ́ mo sì mọ́ tí ò fẹ́ assalamu alaikum nàbà ní torí pé àwọn kan ń bẹ tí ẹ lè fún lé sí ọ̀rọ̀ torí pé wọn ò ní mọ̀ rárá àwọn kan bẹ tẹ́ẹ̀lì ọ̀rọ̀ wọn tí ẹ lè kà kún torí pọ̀rọ̀ tí wọ́n sọ kì í sọ̀rọ̀ tó wúlò ẹ mọ̀ rárá ẹ sọ fún ẹ ní tí wọ́n sọ yan ẹ lè sì fún gbogbo èèyàn kọ́lé lè fún lé sí agbọ̀n bẹ́ẹ̀ lóòótọ́ ẹ lè wo pé levels ẹni yóò tó levels tèmi dé pé levels yìí ní ìsàwá nísìnyí levels àbáwá mọ́mọ́ àbáwá levels àbáwá ìjọba ó ju tiwa lọ wọ́n lè máa fún wa lé sí kó wọn dàbí sọ́ọ̀tì fún wọn torí wọ́n láwọn ọmọ tó jù wá lọ wọn là fi lè bú àwọn náà torí wọ́n láwọn ọmọ tó jù wá lọ àwọn náà sì wíwòrò lọ bá ń lọ títì kò sẹ́yìn ẹ̀dá kan wálé láì kàmọ́ ọlọ́run nìkan ló pé o kẹ̀dá kan tó mọ̀ ṣe tán yányán ò sí ṣùgbọ́n àbájọba ti ní àwọn ọmọ tán jù wá lọ so báwọn bá fún wa lé sí wọ́n fẹ́ra wọn sípò pé ara ṣùgbọ́n wọn ọ̀rọ̀ bá gbọ́rọ̀ wa náà nínú ẹ̀mí ara wọn wọ́n mọ digest ẹ̀ bí ọ̀dẹ́ ọmọ yìí sọ ọ̀rọ̀ lọ́sọ̀ yìí ọ̀rọ̀ ni. so àmọ́ ìta ń sọ yìí ó lè mọ ẹ̀yin tẹ́ lọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ ìmáàmù ó lè mọ ẹ lè mọ gbọ́ ó lè mọ wúlò fún yín ṣùgbọ́n àwọn tẹ́ ẹ fẹ́ convince wọn yóò wúlò fún wọn ṣùgbọ́n àwọn èèyàn lè sọ fún pé ẹni bá ti lọ tí ó bá ti lọ sí yá tí ó bá lọ kí yunifásitì kì í dàáfà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o gbogbo àwọn fàdà arákọ yìí àmì Ọlọ́run àfisọ ọlọ́wàrà ẹ lọ wo tọ́lọ́run fi tó ti fi jáfà dá lára ni àbáwọ̀ ọ̀tẹ́ Rasulullah aṣẹ́ Mukhtar gbogbo àwọn tẹ́ ń wo gbogbo àwọn àfáwà àmì òdìẹ́sì gbogbo àwọn Nakibla Sharaf Albaris yunifásitì wo ni wọ́n lọ nínú jáfa wọ́n lọ lè lọ kàwé ṣùgbọ́n nínú jáfa yunifásitì jámíà wọ́n lọ sí jámíà yunifásitì kí wọn ẹ mọ tó ti dánú ayé ni ẹlòmíín bí ọ̀rọ̀ ẹnu wàláhì yóò padà kún kèfèrí ni níbi ọ̀rọ̀ ẹnu yóò kún kèfèrí nípa pé n ti ń jẹ́ jáfa àdàmà gbogbo àwọn tó ń lọ Saudi lọ já wọn lọ Saudi tọ́lá wọn lọ Saudi lọ kéwún Saudi ṣé kéwún tó lọ ké Saudi kí wọ́n fi padà sí ṣebí kẹ́ ẹ dé kẹlẹ́mọ́ ya fọ́tò àwọn mọ́sáàsì káàkiri kẹlẹ́ fi máa fi gbó náà ni ilé kéwòn mélòó ní bẹ Nàìjíríà yìí tí wọ́n employ àwọn stars pé university graduate ní wọ́n wá tẹ́ ti gbọ́ pé ó kéwò online pé tọ́ wọ́n ní ilé kéwò kan wọ́n wọ́n university graduate tó jẹ́ ti ilé kéwò university get kéwò ni o tó jẹ́ ti àwọn tí wọ́n ń lọ láwọn táwọn tí wọ́n ń lọ tó jẹ́ àwọn tá a mọ̀ gan tí wọ́n ń lọ òǹkálùkù náà kàn ń lọ láti kàn pé àwa náà ń lọ ká ní pálí yẹn wọ́n ti dàáfà already wọ́n ti dàáfà ọlọ́run ti pè wọ́n sọ̀rọ̀ wọ́n kàn àwọn náà kàn ń lọ torí ijọ́ ọ̀rọ̀ pé àwọn torí àwọn àyè kọ̀ọ̀kan wọ́n lè fẹ́ nídìí ẹ̀ ni kéwú ló fẹ́ kan ọlọ́run pẹ̀lú gbogbo yẹn àwọn adẹnu sàárì ọlọ́run pè mọ̀ ọlọ́run sọ fún wọn pé yóò ní kíni sọ́rí fún kíni náà wù ní inú sàárì kí lọ́kọ́ lọ́n àbí ìrìn àfi ń kírun ni ní ìbá ti mọ fatia tó sì mọ àwáyà tó kẹ lẹ́yìn rẹ̀ ó ti lè kírun kíni gíláǹbáka tó sì mọ fatia ìsìláàmù rẹ̀ tó ti ṣe ìsìláàmù nìyẹn náà so ìjà àfa kò gbàgbé ẹ̀ ó bá mọ kí ó jù bẹ́ẹ̀ lọ níjọ́ máa déwájú ẹ̀ tó bá gbé bùkátà déwájú ẹ̀ tó bá ti rí yanjú ọjàbọ̀ ọlọ́run wọ́n sì lé ọlọ́run ò pè é lé so tọ́lọ́run bá ti wá pè ọ̀sọ́ rẹ̀ kí wá ló tún kù bá ti kéré mọ́ ẹ̀ wallahi ta'ala aláwọn tí àwọn fi ọlá àwọn àfa wa bẹ lọ́hùn fún tí wọ́n sì ń sọ pé alhamdulillah so àwa sàfàánù aláwọn àbáwá táwọn wà pẹ̀lú wọn bàbá mọ̀lánà ṣe ṣàkìlẹ̀ lókìkí ọlá àbísọ́lá wàrà tí já sí pé yunifásitì wọn ni wọ́n lọ
wọ́n sì jẹ́jà àfa lẹ́kọ̀ọ́ ìyẹnyẹn kìí ti gbọ́dọ̀ pé kínní tọ́lọ́run sì kó fún wọn tọ́lọ́run kó fún wọn kò kó fún mọ́mù mi tọ́lọ́run kó fún wọn láàánú ọlọ́run tọ́lọ́run ṣe àìmọye àwọn àfa l'Ógbómọ̀ṣọ́ ìmáàmù àná jábẹ́ àwọn ni wọ́n ṣe l'Ógbómọ̀ṣọ́ ìmáàmù jẹta wọ́n ti ṣe jámíà tẹ́sàdé yàrá fẹ́ máa fọ̀rọ̀ ẹnu gbúgbúrúgbúrú mo sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yẹn ìmáàmù ẹ má wí bẹ́ẹ̀ mọ́ ọ̀tọ̀ ni kéwù ọ̀tọ̀ ni jáfa náà láfi níbi tẹ́ wáyé sáyé yín ọlọ́run sì tún wọ́n lásìkò yóò lànà Muhammadu yóò gba ẹ̀tọ́ fẹ́ tó lẹ́tọ̀ á ò rí oníkan tẹ́nìkan fẹ́ fi wá sí tó bá jásí pé lóòótọ́ ààyè yín níbẹ̀ yín ló kù òun la lè jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí tí bá ti sáyé yín ẹni ẹkùn ò lè jẹ̀bi gbogbo àwọn tí wọ́n fọlọ́pàá mọ́kún ọlọ́run wọ́n rìlíìsì ẹ sì lè mú àwa gbàgbé ẹ̀ á fún ládẹ́sì lè wá tún pé nọ́mbà wa kó wọn bí kankan dáa tí ó sọ pé òun fẹ́ wá fún kínní ní tó bá tí ń bá sọ tó bá ó sọ ó fún mi evidence ẹni tó bá ti àwọn tẹ̀ ń mú náà kí ó ṣe pé bóyá àwọn ọmọ tó yẹ kán ṣe wọ́n kàn fẹ́ wọ́n sì mọ̀ pé kò sí ibi táwọn ń lọ yìí àwọn ò bá ẹ̀bi lọ orí àrè làwọn wà wọ́n tó ń débẹ̀ wọ́n tó ń sáré wọ́n tó ń dúró yàrá ni pé àní bí táyà ibi àyè yẹn àwọn tó ń ní àyè láwọn kọ́ àyè kọ́ lẹ ní wáyé tẹ́ fẹ́ gbé nǹkan tó ní nǹkan wáyé tẹ́ fẹ́ gbélé fún kí ló dé bẹ́ẹ̀ bá gbélé bọ́lọ́ bá gbà lọ́wọ́ yín kọ́ fúnra rẹ̀ ńkọ́ ní tí wọ́n gbà nǹkan lọ́wọ́ yẹn pọ̀ bẹ́ẹ̀ tí ó bí ìwọ̀ tó nǹkan wà lọ́wọ́ rẹ̀ tó lónìí filẹ̀ bí ọlọ́run tó ní bá gbà kú lọ́wọ́ lójijì nǹkan àbí bá mú ọkú ńbẹ kó wá tán gbogbo àwọn tán sì ń tán dolówó tí wọ́n ń fowó sọ́pọ́ọ̀tì aburú náà bọ́lọ̀ bá ìjọ́ òlọ́wọ́ fi máa rùn gbogbo tí wọn bá ṣe láyé kéèyàn fi bí ọlọ́run bá ṣe kéèyàn dẹ̀ ṣe nítorí pé níjọ́ kan ládìwájú ọlọ́run lálọ́ òrojọ́ ìmáàmù ẹ̀dá tí ń jẹ́ ẹja fáàmù I'm not sorry to say tí ara ti máa sọ lẹ́nu tí yín pé ẹni tó bá ti lọ jámíà kì í sáfà ẹ̀dá tí ń jẹ́ ẹja fáàmù ẹ lọ dá ẹja fáàmù ẹgẹ́t ìsọ̀rọ̀ kí ó rèrè dé kọ́ ò kí ó kó ara ẹgbẹ̀rin yún kọ́ ò ṣẹlẹ̀ sọ pé kójú ọ̀rọ̀ kójú ọ̀rọ̀ ẹ máa ti ń jẹ́ àfà alfa àwa igá ìdá àfà ọmọ kéwù ni ìsọ̀rọ̀ kéwù ni tó bá jọ̀rọ̀ kéwù ni tó bá jọ̀rọ̀ kéwù gan ni mọ̀mọ́ ẹ̀gán ọmọ kéwù tó bá jẹ́ kéwù ní fẹ́ jẹ́jà àfà ni ẹ̀ ní débi tẹ́ wa kéwù lẹ̀ mọ̀ sáwọn kéwù ẹ mọ́ báyàwó yàwó sùn náà ní kéwù àwọn kéwù pé ẹ mọ́ sàṣàlátù mọ̀ olóòṣà ọ̀dà kírísítẹ́nì ọ̀dà náà ní kéwù lẹ́sọ̀ dé kéwù lè wá wò pé ẹ lè máa dá sí àwọn kan nù tí ọmọ tí ó bá ti wá tí ó bá ti ṣe àfà tó bá ti wọ́n ń jẹ́jà àfà lọ báyìí tí jásìkò kakò ṣe ju ìdájí lọ tó lọ́wọ́ sì pè sọ̀rọ̀ kó lọ ẹ mọ̀ dààmú kéwù kí n ti yín náà yín kan àwa ṣùgbọ́n o kéwù ọ̀tọ̀ ìjà àfà ọ̀tọ̀ àárín iṣẹ́ kéwù àárín iṣẹ́ ìjà àfà ní kéwù ń bẹ jù bẹ́ẹ̀ lọ. Assalamu alaikum.